Mi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́, thank you for joining me. Alhamdulillahi Rabbil Alamin, yes. Ẹ̀yin náà rí title, kórópọ̀n lọkùnrin, ọkùnrin ni kórópọ̀n. Ǹjẹ́ ọkùnrin tó ní kórópọ̀n kan, ǹjẹ́ ó lè ṣe dáadáa bí ọkùnrin? Ǹjẹ́ ó tiẹ̀ lè fúnyàn lóyún? Ẹ̀yin tèmi, ẹ̀yin tẹ́ bá ti darapọ̀ mọ́ mi tipẹ́tipẹ́, mo ṣe program kan tí mo ní mo ti rí ọmọ kan rí tí ò ní kórópọ̀n àtọ̀. Kò tiẹ̀, kì í ṣe pé kórópọ̀n nìkan, kò tiẹ̀ ní nǹkan tá à ń pè lẹ́pọ̀n. Àmọ́ ó ní okó. Ẹ̀yin kan ó sọ wípé abàmì. Well, ó lè ní reason. Reason ni pé problem ti lè ṣẹlẹ̀ láti ìgbà tó wá tó fi wà nínú oyún. Ọmọ yìí survive, kò survive, èmi ò mọ̀, ó ṣe díẹ̀. Tí wọ́n bá ní kí wọ́n béèrè lọ́wọ́ wa because èmi mọ importance of kórópọ̀n, àbí kí wọ́n béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn scientists, because wọ́n mọ importance of nǹkan tá à ń pè ní testis. Wọ́n á ní àti bímọ ọmọ yẹn, ọmọ tó ní kórópọ̀n yẹn is 0. Ó dẹ̀ ṣeé ṣe bóyá àwọn kórópọ̀n wọ̀nyẹn wọ́n wà nínú wọn ò sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ nítorí illiteracy level kò jẹ́ kí àwọn òbí ẹ̀ lè lọ sí hospital nígbà yẹn. Ó lè wà nú, ó lè wà nú. Kádàrá là o. Àwọn scientists àti àwa tá a mọ importance of kórópọ̀n, a lè sọ wípé àti bímọ ọmọ yẹn very very slim. Bẹ́ẹ̀ kò sí nǹkan tọ́lọ́run lè ṣe. Kórópọ̀n yẹn lè wà nú. Bákan náà, a ní àwọn tó ní kórópọ̀n 3. Bákan náà, a ní àwọn tó ní kórópọ̀n 4. Àmọ́ ìdí fídíò yìí ò ní pé ṣé èèyàn tó ní kórópọ̀n kan ṣó lè ṣe ó lè ṣe déédéé bí ọkùnrin, ṣó lè bímọ? Ẹ jẹ́ ká fi, because tùbínùbí là ń sọ̀rọ̀ ńsìn, òun gbọ́dè mi, à ń sọ ní Yorùbá level. Ẹ jẹ́ ká fi simple examples, simple àpẹẹrẹ, ẹ jẹ́ ká fi ṣàpèjúwe. Ṣé bí ojú yìí méjì lọ́lọ́run dá? Ihò ẹnu yìí méjì ni, apá méjì, ẹsẹ̀ méjì. Okay, ká wá ṣe for example, ká mú ihò imú kan ká block ẹ̀. Báwo, ṣé ihò imú kejì ṣó máa mí dáadáa? Ṣó máa breathe in and breathe out dáadáa? Ojú méjì ni, kó wá mú ọwọ́ kan kó fi bo ojú ọyọ kan. Ṣé ojú ọyọ kan yẹn ṣó máa lè ríran dáadáa bí pé méjì ni? Rárá, kò lè rí bẹ́ẹ̀. Ẹsẹ̀ méjì ó wá fẹ́ sáré, ọwọ́ méjì ó wá fẹ́ sáré. Báwo, ọyọ kan wá ti kúrò ńbẹ̀, níbi bí ẹsẹ̀ kan ti kúrò ńbẹ̀, àbí ọwọ́ kan ó ti kúrò ńbẹ̀. Báwo ni aré sísá yẹn ṣe máa rí? Wàá sì débi tó ń lọ o, but very very slow. Àwọn ìyókù ó ti débẹ̀ kí ìwọ tó sọ wípé wàá débẹ̀. Wàá sì débẹ̀ o, bẹ́ẹ̀ kó tó débẹ̀ ó máa pẹ́ díẹ̀. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kórópọ̀n kan ṣe rí. Nítorí nǹkan, Ọlọ́run dá nǹkan méjì méjì láti support ara wọn ni. Kórópọ̀n méjì tó tá a mọ̀ pé normal kórópọ̀n ni, ó ń support ara wọn ni. Ó ń support ara wọn. So tí kan ò bá sí ńbẹ̀, ọyọ kan yẹn náà ó ṣiṣẹ́ o, bẹ́ẹ̀ kò ní ṣiṣẹ́ ká sọ wípé méjì ló ń ṣiṣẹ́. Bọ́lọ́run dẹ̀ ṣe dá kórópọ̀n, ó dá lọ́tọ̀ọ̀tọ̀. Function tí apá bí ń ṣe, apá bí náà lè ṣe. But in combination, wọ́n support ara wọn. So in as much as ìwọ ní kórópọ̀n kan, kí ló ṣẹlẹ̀ sí ẹ tó fi ní kórópọ̀n kan? Ṣé kò descend ni? Wọ́n dẹ̀ ti ṣe kò descend. Ìyẹn is a total ball game. Àbí kíní kan ṣẹlẹ̀ sí ẹ ló fi di pé wọ́n wá yọ kórópọ̀n kan. Ṣé nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ yẹn, ṣé kò ti affect kejì? Tí ò bá ti affect kejì, pẹ̀lú àṣẹ Elédùmarè, ọmọ máa wà, wàá dẹ̀ ṣe dáadáa bí ọkùnrin. But èèyàn tó ti ń complain fertility issues, tó dẹ̀ ní, yes, ọkùnrin tó ń complain fertility issues, tó dẹ̀ ní kórópọ̀n kan, possibility wà pé nítorí kórópọ̀n ọyọ kan yẹn náà ni. Ṣé ẹ̀ ń gbàláyé mi? Bákan náà, a dẹ̀ ní àwọn ọkùnrin kan, they ní wọn ò mọ̀ pé kórópọ̀n kan làwọn ní, because wọ́n ti fi bímọ, wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Wọ́n lè mọ́ ní much energy, but wọ́n sì ń ṣe dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ tó fi mọ̀ pé òun ní kórópọ̀n kan, it is as a result of bá a ṣe sọ báyìí, or bóyá a kind of injury ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn, or wọ́n need láti ṣiṣẹ́ fún wọn ni wọ́n fi mọ̀ pé àwọn ní kórópọ̀n kan. You understand? Ọ̀pọ̀lọpọ̀ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ unless you check. But in as much as ìwọ wà okay as a man, má fúnra rẹ ní much anxiety, fílẹ̀ bẹ́ẹ̀. Ọmọ kékeré kan at about 11 years, ó ní accident kékeré kan. Accident yẹn wá lead sí pé kí wọ́n yọ kórópọ̀n kan so that kò ní affect kejì. Wọ́n wá yọ, ibẹ̀ yẹn wá disfigure sort of.
ṣó yé yín ọmọ yẹn máa fi shy so ìgbà tó wá ń dàgbà ó fear pé bóyá kíní kan máa ṣẹlẹ̀ sí kò í tẹ̀ fẹ́ súnmọ́ obìnrin at last ó dẹ̀ try ìgbà tó try ó di pé òun náà ṣàbíamọ ó bímọ 3 so kórópọ̀n kan kò lè ní kó mọ́ bímọ unless tó bá jẹ́ pé kórópọ̀n kan yẹn kò function dáadáa. There's what we call spermatogenesis. That is the process tí àtọ̀ fi máa ń form nínú part of the kórópọ̀n tá a pè ní seminiferous tubuli. Ibẹ̀ ni àwọn oríṣiríṣi germ cells àti àwọn cells míì náà àti àwọn mùdùmúdù tó ń sọkùnrin ní àǹfààní bí mo ṣe máa ń sọ yẹn ibẹ̀ ni wọ́n ti máa ń kóra jọ. So àwọn germ cells yìí àwọn ni wọ́n máa ń di àtọ̀. Nígbà tí wọ́n bá kóra jọ sóyè yín tó bá kóra jọ ó wá di pé wọ́n wá divide. Tí wọ́n bá wá divide yẹn wọ́n wá di nǹkan tá à ń pè ní àtọ̀ tó dà yes àtọ̀ ni màá pè tó àwọn olóyìnbó at the final stage bẹ́ẹ̀ yẹn níbi tó wà níbi seminiferous tubuli yẹn òun at the final one tó máa ṣe òun náà pè ní spermatozoa. So spermatozoa yìí ṣóyè yín òun máa dàbí shape ẹja tá à ń pè ní tadpole ó dẹ̀ máa wá ní púpọ̀ ní stage spermatogenesis yìí billions of spermatozoa ló máa ń wà bẹ́ẹ̀ billions ló máa ń form tó jẹ́ pé cycles yẹn ó máa ń cycle ní bí like 60 days or more than 60 days ní kíní yẹn fi máa ń cycle tó máa fi di pé ó máa wá pass sí the next place tó máa pass sí òun là ń pè ní epididymis yìí òun ló máa wà kíní yìí máa wà bẹ́ẹ̀ fún like about ká sọ wípé 5 weeks ibẹ̀ yẹn ló máa wà tó máa mature tó bá wá mature tó bá di àsìkò ìbálòpọ̀ kíní yóò wá shift sí ibi tá à ń pè ní spermatic cord ní vas deferens gangan so ibi báyìí òun ló ti máa wá parapọ̀ mọ́ àwọn fluids tó ń bọ̀ láti prostate glands tó ń bọ̀ láti seminal seminal vasicles fluids tó ń bọ̀ láti ibẹ̀ láwá parapọ̀ mọ́ àtọ̀ tó ń bọ̀ láti ibi tó ti fọ́ọ̀mù níbi seminiferous tubulis tó fi débi epididymis tó fi wá débi vas deferens tó bá ti wá jọ pẹ̀pọ̀ mọ́ fluids yẹn òun ló máa wá jáde síta tá jáde sí ara obìnrin tó máa lọ di oyún. So in as much as kórópọ̀n ọyọ̀kan rẹ̀ tó níyẹn ó ń go through this service ó dẹ̀ ń produce the quantity àtọ̀ tó lè pregnant obìnrin yes ó máa fúnyàn lóyún bẹ́ẹ̀ tó bá ti wá di pé kórópọ̀n ọyọ̀kan ni then ó wá ti deficiency wà ń bẹ̀ or maybe tubes kan ti bá twist àbí tó ti ré kúrò ibi tí wàhálà ti máa wá nìyẹn ó dẹ̀ mọ̀ pé ọyọ̀kan ni kìí ṣe pé méjì ni tó nǹkan help ẹ̀ láti correct èyí tó twist yẹn ibi tí wàhálà ti máa wá nìyẹn tó bá lọ through this process tí mo sọ tó go dáadáa I'm telling you ọkùnrin yẹn ó máa bímọ ó dẹ̀ máa ṣe normal tí ò ní wà noticeable so in as much as ó dẹ̀ ń jẹun kò mutí kò mu sìgá kò ṣe negative behaviour bí èèyàn tó ní healthy tó kórópọ̀n the sky is the limit so irú èèyàn yẹn ó ní láti máa jẹ vitamins kò nídìí láti máa ṣe ìbálòpọ̀ gbàgbàgbàgbà ìbálòpọ̀ ẹ nídìí láti wà a kind of calculated kò nídìí láti máa waste àtọ̀ rẹ̀ because méjì ló yẹ kó máa ṣiṣẹ́ ọyọ̀kan ló ń ṣiṣẹ́ títí ẹ̀ so ó nídìí láti máa tún ṣe kíni láti máa boost ara ẹ̀ tí ò ní kọjá agbára do you understand because ọyọ̀kan tó bá lọ boost ara ẹ̀ tó lọ kọjá agbára àtọ̀ ilé tó máa house àtọ̀ yẹn dà kò sí so ó ní gbogbo nǹkan tó bá ń ṣe ó ní láti wà careful so gbogbo nǹkan tí mo ń sọ sí yìí mo fẹ́ fi hàn yín pé oníkórópọ̀n kan ó lè bímọ o and téèyàn bá dẹ̀ wá discover pé oníkórópọ̀n kan túláàsì ó ní láti lọ kì í ṣe pé kó bèèzè lórí nǹkan táwọn sọ yìí nìkan ó ní láti lọ sí hospital láti lọ check kódà kó ní kórópọ̀n 3 ó ní láti lọ sí hospital láti lọ check kó write off the excuse pé or chances of testicular cancer kó write off chances of testicular cancer anything tó bá jẹ́ less or even excess ẹ ní láti check you understand nísìnyí tí ọkùnrin bá produce àtọ̀ tó produce àtọ̀ báyìí ká ló produce àtọ̀ sí bí báyìí mixture àtọ̀ tó máa wà ń bẹ oríṣi méjì ni àwọn olóyìnbó pé kan ní semen yẹn ni fluids tí mo sọ fún yín fluids tó ń darapọ̀ mọ́ àtọ̀ tá à ń pè ní sperm gangan kìí ṣe fluids ara prostate gland nìkan
àti seminal vasticles nìkan. Àwọn flutes díẹ̀díẹ̀ náà ti ń ṣẹ́ bọ̀ látòkè láti ibi seminiferous tubules yẹn. But ibi tí flutes yẹn ti máa ń pọ̀, òun ni ibi méjì tí mo mention nísìnyí. Ṣó yé yín? Òun ló máa, kí wá ní àǹfààní flutes yẹn? Òun ni pé òun ló máa jẹ́ kí àtọ̀ yẹn lè lọ ibi tó ń lọ. Òun ló máa jẹ́ kó rìn smoothly. Òun ló ní jẹ́ kó wà sluggish. Òun ló máa jẹ́ kó tètè lọ fertilize ẹyin obìnrin tó fi di oyún. Ṣó yé yín? Tó bá jẹ́ pé irú omi yẹn ò síbẹ̀ ni, ẹ kàn rí pé kíní sperm yẹn á kàn máa circulate, á máa round, kò ní lọ smoothly. So omi yẹn òun ló tún support movement ẹ̀, tó dẹ̀ tún nourish ẹ̀ the more láti débi destination láti lọ di oyún. So with this little ọ̀rọ̀ tí mo sọ yìí, ó ti yẹ kó yé yín pé kórópọ̀n kan tí ò bá ní deficiency, tó ní sickness, tí ì ṣe pé bóyá tubes rẹ̀, tí ì ṣe pé tó wà twisted, do you understand? Ó sì máa bímọ. Ọ̀pọ̀lọpọ̀ náà ní one ni wọ́n ní tí wọn ò dẹ̀ mọ̀. Because ẹni nǹkan tá à ń pè ní kórópọ̀n yẹn àtinú ló ti máa ń form. Nígbà tọ́mọ ti wà ní 3 months, òun ló ti máa ń form. Tó bá máa wá fi di bí 7 months báyìí, ó máa drop sí, láti inú yẹn náà láti drop sí ààyè tó wà, ààyè tó máa wà. Tó bá dẹ̀ ti drop tán through process vaginalist, á dẹ̀ close. Tó bá ti close, ó ti wà pa nìyẹn. Tó ò bá close, òun ni fluid ṣe máa ń rọ́ sínú kórópọ̀n, ẹni tó máa ń rọ́ sí ẹ̀yìn kórópọ̀n, tá wá lọ di kíní kan tá à ń pè ní hydrocele. Ṣó yé yín? So ọ̀pọ̀lọpọ̀ ọmọ in the process pé ó ń close lọ́wọ́, ẹ rí pé àwọn ọmọ, ẹ rí pé ẹpọ̀n wọn máa ń tóbi ní kékeré. Tó bá yá, tó bá ti close tán finally, tí omi ò drop mọ́ sí ìsàlẹ̀ kórópọ̀n yẹn, ní in between kórópọ̀n àti ẹpọ̀n, tí ò drop mọ́, ẹ rí pé gbogbo ẹ̀ tún wá padà wá ṣe kíni, gbogbo ẹ̀ tún wá padà balance. Tí kíní yẹn bá ń drop lọ́wọ́, tó bá drop tán, ó tún máa ń fi bí ẹran kan kalẹ̀. Ẹran yẹn máa ń smooth. Ẹran yẹn in the process, tó bá ti di pé àtọ̀ yẹn kọjá, tó wà níbi epididymis, àtọ̀ yẹn, ẹran yẹn tá à ń pè ní tunical vaginalist, òun náà tún máa ń help àtọ̀ láti tètè ṣe ìrìn àjò níbi epididymis. So gbogbo eléyìí tí gbogbo kíní tí mo ń pè yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan tó lè wà present nínú kórópọ̀n ọyọ̀ kan, definitely ó máa bímọ. But before kẹ́ tó di pé ẹ conclude, ẹ ní láti visit the hospital, because this topic kìí ṣe topic kan tá a kàn máa sọ wàá kàn dákẹ́ síbẹ̀, ó ti rí solution láti sọ ara. Ó ní láti dé hospital láti mọ̀, láti rí ẹ̀rí dájú pé nǹkan tó ń go through, nǹkan tèmi ń go through lélẹ̀. So èyí tá a wá ń sọ yìí, it now be like added advantage to support whatever tó bá gbọ́ ní hospital. You understand? So ní pé èèyàn fẹ́ support ara èèyàn pẹ̀lú kó boost àtọ̀, tí wọ́n tó ní kórópọ̀n kan tó gbọ́dọ̀ ṣàṣejù lórí ẹ̀. A ti fi lot of things kalẹ̀ tó lè help yín láti increase àtọ̀ yín. Like seriously, mo ti sọ̀rọ̀ nípa ẹ̀pà àti banana, a ti sọ̀rọ̀ nípa ẹ̀. A ti sọ̀rọ̀ nípa seed ọ̀gbọ̀lọ̀, mo ti sọ̀rọ̀ nípa ẹ̀. A ti sọ̀rọ̀ nípa egbò ọ̀gbọ̀lọ̀. Mo sọ̀rọ̀ nípa almond milk, yes. Mo sọ̀rọ̀ nípa ashwagandha, bó ṣe good fún strength, òun náà ló ṣe good fún àtọ̀. Níjọ́ òun lẹ́lẹ́ bíbáyìí náà, mo sọ̀rọ̀ nípa garlic, bó ṣe good fún strength. Bákan náà ni ó ṣe good fún àtọ̀. Then even ginger mixture of garlic, ó máa jẹ́ kí movement wọn kó wà faster, because tí àtọ̀ bá wà sluggish náà, kò ní dé destination lásìkò. So ó dẹ̀ máa break, kò ní jẹ́ kó ṣiṣẹ́ alálùbáríkà tó yẹ kó ṣe. You understand? Tó bá ti wà too sluggish jù, ó máa break down, ó máa lose strength. So nǹkan tí mo mean nìyẹn, kò ní lè fertilize egg ní bá a ṣe fẹ́. So yé yín? So èèyàn tó ní kórópọ̀n kan, kó má ṣe ìbálòpọ̀ bí èèyàn tó ní kórópọ̀n méjì, kó máa fún ní like distance, kó máa rí pé àtọ̀ yẹn tó ti kóra jọ díẹ̀ kó tó di pé ó tún ṣe ìbálòpọ̀, kó má máa sábà waste àtọ̀ ẹ̀. That is it. With that, ó máa pọ̀, ó dẹ̀ máa ní good quality. Morphology ẹ̀ náà ó dẹ̀ máa wà superb. This is on point by 2, using my words for others.